ǹlẹ́ o ẹ káàbọ̀ sínú ọdún 2026 nínú ọdún tuntun tá wá wọ̀ yìí lágbára Olódùmarè àlàáfíà ní fún wa bí burúkú wà ní ṣubúlù wa dùgbẹ̀dùgbẹ̀ ìbànújẹ́ ní jálé wa lórí ebi ò wá ní pa wá ẹkún àsundá kò ní jẹ́pin mi kò ní jẹ́pin àti gbogbo afẹ́nifẹ́re wa funfun gbò nínú ayé wa àbàwọ́n ní wọ́bẹ̀ kúnkúnkọ kì í kú léwe àwa ní kú tọmọtọmọ gbogbo àdáwọ́lé wa pátápátá ni yóò yọrí sí rere Haúsá Ìgbò Yorùbá àti gbogbo ẹ̀yà yòókù lágbàáyé ni wọ́n kọjú sí wa ṣe wá lóore ìbànújẹ́ ò ní kọlẹ̀ sílé wa jíjáde wa kò ní mú kú lọ́wọ́ ni wọn yóò ní pa wá láṣẹ Elédùmarè lónìí lọ́la àti ní gbogbo ọjọ́ ayé wa a ní sunkún lórí ọmọ o mọ̀nàmọ́ná àti ààrẹ Olódùmarè ni yóò sán àwọn ọ̀tá wa pa nínú owó nínú ọlá nínú àlàáfíà nínú ìlera pípé la ó fi la ọdún ìjà owó ọlá ọmọ ni yóò fi lé wa ṣe bùgbé ọjọ́ ọ̀la wa yóò dára kì yóò sí nǹkan páńpẹ́ ayé ò wá ní mú ọ kò ní mú mi kò ní mú gbogbo afẹ́nifẹ́re wa pátápátá eré lágogo ayé wa yóò máa lù ní gbogbo ìgbà sùúrù àti ìtẹ́lọ́rùn nínú ọrọ̀ ni yóò bá wa lálejò nínú ọdún yìí ṣùgbọ́n àti àbàwọ́n ayé wa pátá ni yóò parẹ́ lónìí tọmọtọmọ tẹbítẹbí àwa ní dèrò ẹ̀yìn kì í gbẹ̀yìn nínú ọ̀rọ̀ Ìjẹ̀ṣà ìlọsíwájú ìbùkún ure ni yóò jẹ́ tiwa nínú ọdún yìí wàhálà àbámọ̀ òṣè ìkáwọ́lérí ìfẹsẹ̀jọlẹ̀ àwa ní báwọn rógun ẹ̀ nínú ọdún yìí yàrá ìbùkún ìgbéga ọlá ìtẹ̀síwájú lọ́lọ́dùmarè yóò ṣí fún mi yóò ṣe fún yín àmì àṣẹ Èdùmàrè.